Ṣàgá o ni wọ́n bí a sí o. Ní Ṣàgá o ni wọ́n bí a sí o. Ní Ṣàgá o ni wọ́n bí a sí o. Yèyé mi Àgbékẹ́ o. Ní Ṣàgá o ni wọ́n bí a sí o. Ìwọ lọmọ Ìṣàgá ogunmase. Ìwọ lọmọ Ìṣàgá ogunmase. Ní Ṣàgá o. Ní Ṣàgá o ni wọ́n bí ẹ sí. Yèyé mi Àgbékẹ́ ọlá o. Yèyé mi apostolic mother Victoria Ọlọ́pàdé, mo kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Ọjọ́ ńlá, ọjọ́ tó ṣe pàtàkì lọ́jọ́ tá a bí yín sáyé. Ọjọ́ amánigbàgbé ló jẹ́ fún gbogbo ẹbí tó bí yín pátá porogodo. Mo kí yín pé ìgbà ọdún ọjọ́ kan ni. Àmọ́ lẹ́yìn ni yèyé mi Àgbékẹ́ ọlá o. Ṣé bẹ́yìn lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta nílùú Ṣàgá? Ìkan kú, ìkan nù. Èyí tó kù lẹ́gúngún fi rọ́gbà aṣọ nílé bàbá tó bí yín lọ́mọ. Yèyé mi Àgbékẹ́ o. Ṣé bẹ́yìn lọ́mọ bónílé oṣù? Bọ́pẹ́ títí lẹ́yìn kùnlé. Òrùn agúngún máa mónílé lọ ni. Mo nígbà ọdún ọjọ́ kan ni. Ṣé bẹ́yìn ni ẹ̀yin lọ́mọ ayé lówú nígbà àgèdè? Ẹ̀yin lọ́mọ ayé lówú nígbà àgèdè. Ẹ̀yin lọ́mọ afọ̀sán ìjagun ọba. Ẹ̀yin lọ́mọ alágbó òdúdú bọ̀lọ̀jọ̀ tó wọnú ọkọ̀. Fèbí funfun ló padà wá jáde èsì wa ni. Mo kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Yèyé mi Àgbékẹ́ ọlá o. Mo ní bẹ́yìn ni ẹ̀yin lọ́mọ káfọ̀ ọ̀pá wa, ẹ̀yin lọ́mọ káfọ̀ àjẹwà, káfọ̀ gèdègèdè ọwọ́ wa kọ́ ní sẹ́rí ìmọ̀jẹ. Ṣé bẹ́yìn lọ́mọ Olúwarí nílùú Ṣàgá tí ó sanwó rí? Mo ní mo kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Ẹ̀yin lọ́mọ bí wúrẹ́ wọn bá sọnù kọ́ mọ́ mu lọ yín. Ta ní kúkú bá wọn ṣẹgbẹ́ bàbá gbẹ́ràn. Ẹ̀yin lọ́mọ bàgùtàn wọn bá sọnù kọ́ mọ́ mu lọ yín rárá. Mo ní ta ní bá wọn ṣẹgbẹ́ bàbá gbẹ́ràn. Bẹ́yẹ ilé wọn bá sọnù kọ́ mọ́ mu lọ yín. Ta ní bá wọn ṣẹgbẹ́ bàbá gbẹ́yẹ. Àmọ́ bó bá jóbìnrin rọ̀ gbọ́dọ̀. Ìbá àjẹ́ dúdú, ìbá àjẹ́ pupa, tó pupa fò bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀. Ẹ̀sìn ni kí bàbá àwọn ògùn ọba bàbá yín nílé kí wọ́n béèrè lọ́wọ́ yín. Torí ẹ̀yin gẹ́gẹ́ lọ́mọ bàbá ọ̀gbáyà. Ẹ̀yin lọ ọ̀gbáyà sùn, ọ̀gbáyà lò. Mo kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Olóríire òní o. Ẹ bá ń pọ̀ olóríire. Èyí mi Victoria Àgbékẹ́, ẹ máa náwó wípé èmi rèé o. Èdùmàrè tó jẹ́ kẹrọ́jọ́ òní agugu jẹ́ gbóláyé. Ọdọọdún ni láǹṣogún, ọdọọdún ni rókò ń sọgbọ̀n, ọdọọdún lọ bí ẹyẹ ẹ̀sọ́ àádọ́ta. Ẹ̀gbó o, ẹ̀tọ́ o, ẹ̀fẹ́ ìdílé mi.